látìgbà tí ìdílé àti ìran mi ti bẹ̀ kò tí ì sí mùsùlùmí kankan nínú wọn. Ẹ̀sìn tí Ọlọ́run bá jogún fún wa òun ẹ̀sìn Christianity, a sì ti ń ṣe báyìí ti kọjá 150 years. Ìkálẹ̀ l'Ondo State ibẹ̀ ni mo ti wá, àmọ́ Èkó ni wọ́n bí mi síbẹ̀ náà ni gbogbo ẹbí mi wà. Mo gbìyànjú kémi náà lè polongo ẹ̀sìn tí a bí mi sí. Lọ kọ́ ẹ̀kọ́ tá à ń pè ní evangelism course bá a ṣe ń pè òun náà ẹ̀sìn Christianity. Mo parí ẹ̀kọ́ yẹn, èmi náà wá wò pé ó yẹ kí n lè máa darí àwọn àgùntàn. Mo wá lọ fún pastoral course ọdún 2. Lẹ́yìn ìgbà tí mo parí ẹ̀kọ́ mo dá church sílẹ̀. Torúkọ church yẹn jẹ́ Church of Christ Evangelical Worldwide tó wà ní Karimu Street lérí Ojú Ẹlẹ́gbà ní Ìpèrè Lẹ́kọ̀ọ́, ọ̀nà tá à ń bá lọ Slansin tàbí Ìdí Àràbà. Mo parí ilé ìjọsìn, mo sì gbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn Kristẹni púpọ̀ jù. Mo la ojú afọ́jú, mo gbé arọ dìde débi wípé àwọn àgùntàn mi lọ bí 5,000. Kó tó di pé Ọlọ́run bá wá jẹ́ kémi náà mọ̀ pé ẹ̀sìn Islam lójú ọ̀nà. Ọlọ́run ọba fúnra rẹ̀ kì í ṣe páfá kan ló wá síwájú church mi láti wá ṣe wá sí o. Fúnra rẹ̀ Ọlọ́run ọba ló mọ̀ọ́mọ̀ tó pè mí wá sí ojú ọ̀nà ẹ̀sìn Islam. Ó ṣeé ṣe kó má mọ̀ mí. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ Michael Adémọ́lá Ọmọjọ tí mo jẹ́ general overseer Church of Christ Evangelical Worldwide tó wà ní Karimu Street, Surulere area, Lẹ́kọ̀ọ́, ọ̀nà tá à ń bá lọ Slansin tàbí Ìdí Àràbà. Kó tó di pé Ọlọ́run bá máa jẹ́ kí n mọ̀ pé ẹ̀sìn Islam lójú ọ̀nà, tí mo bá ń gba iwájú mọ́ṣáláṣí kọjá, tí mo rí àwọn mùsùlùmí tí wọ́n pọ̀ bá mú nínú mọ́ṣáláṣí náà, èmi ti gbìn sọ́kàn pé kì í ṣe ojú ọ̀nà ni wọ́n wà. Màá wá páàkì ọkọ̀ mi sí ìkọjú sí mọ́ṣáláṣí. Láti inú ọkọ̀ ẹni màá ti máa náwọ́, tí màá ti máa ṣàdúrà. Ìwọ Olúwa, gbogbo àwọn mùsùlùmí tó wà nínú mọ́ṣáláṣí, bá mi fi ọ̀nà mọ̀ wọ́n, bá mi fi ọ̀nà mọ̀ wọ́n, bá mi fi ọ̀nà mọ̀ wọ́n. Àṣé gbogbo ìgbà náà kò tí ì yé mi pé ara mi ni mò ń ṣàdúrà fún. Ní ìgbà tó máa padà wá yé mi pé ẹ̀sìn Islam gangan ni ojú ọ̀nà. Ọjọ́ kan ni mo ra satellite. Wọ́n bá mi fìtì satellite ẹ̀ mọ́ mission house church mi. Wọ́n fìtì ẹ̀, wọ́n wá ní dádì pastor ẹlẹ́wọ̀nú ilé bóyá satellite ó ti mú signal, ó ti ń ṣiṣẹ́ dáadáa. Mo wo inú ilé satellite yẹn ṣiṣẹ́ dáadáa. Àmọ́ gbogbo àsìkò yẹn ìbéèrè kan ṣà ń sọ sí mi lọ́kàn pé kí n béèrè lọ́wọ́ àwọn engineer tó bá mi fìtì satellite yẹn. Èmi náà sì béèrè lọ́wọ́ wọn. Kí wá ní ìbéèrè náà tọ́lọ́run bá fi tọ́ mi sọ́nà. Èmi ò mọ̀, èmi kàn ra satellite ni o. Èmi ò mọ̀ pé lára àwọn èròjà kan bẹ lára satellite yẹn tó ń jẹ́rìí Islam gẹ́gẹ́ bí ojú ọ̀nà, tó jẹ́rìí gẹ́gẹ́ bí ojú ọ̀nà. Díìṣì ni abọ́ satellite yẹn. Ibi tó dájú kankan ló ń jẹ́rìí pé ẹ̀sìn Islam lójú ọ̀nà. Mo wá béèrè lọ́wọ́ àwọn engineer tó bá mi fèsì satellite yẹn pé ẹ jọ̀ọ́, mo ní béèrè kan. Wọ́n ní ẹ béèrè pastor, mo ní ẹ jọ̀ọ́, abọ́ satellite yẹn díìṣì tó níbì kan pàtó tó gbọdọ̀ dájú kọ ní pé a bá fẹ́ kó mú signal wa kó ṣiṣẹ́. Wọ́n wá dá mi lóhùn pé bẹ́ẹ̀ ni. Mo wá ní níbo ni tọ̀dọ̀ mi dájú kọ. Wọ́n ní Gabas. Orúkọ ìlú kan lèmi lérò pé Gabas ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èmi wá ń sọ fún wọn pé Gabas ìlú wo ló wà? Wọ́n wá ní Gabas kì í ṣe orúkọ ìlú kankan. Bí táwọn mùsùlùmí ń dájú kọ kírun, ibẹ̀ ni à ń pè ní Gabas. Èmi wá wò pé it is an insult. Mo wá ń gẹ̀tì signal níbi táwọn mùsùlùmí ń dájú kọ kírun. Mo wá sọ fún wọn pé ẹ bá mi yí abọ́ satellite mi, ẹ dájú lọ síbi tí a ya fọ́tò Jésù sí ní ilé Olúwa. Wọ́n ṣe bẹ́ẹ̀ o, àmọ́ kò ṣiṣẹ́ o. Kò ṣiṣẹ́, kò mú signal wa. Àyàfi ìgbà tá a dá abọ́ satellite yẹn tá a gbé dá padà sí Gabas ibi tí mùsùlùmí dájú kọ kírun, ó ṣẹ̀ṣẹ̀ wá ṣiṣẹ́. Àṣé mi ò tí ì rí nǹkan kan. Àṣé Ọlọ́run ṣì ń fi hàn mí díẹ̀díẹ̀ ni. Ní ìgbà tí mo wá pẹ̀lú àwọn tí wọ́n select láti lọ sí ilẹ̀ mímọ́ Jerusalem, mo débẹ̀, ibẹ̀ ni mo ti ṣe kòǹgẹ́. Èmi náà ti mọ̀ pé kò sẹ́sìn kan tí èèyàn gbọdọ̀ gbé dọ́dọ̀ Ọlọ́run ọba àyàfi ẹ̀sìn Islam. Kí wá làwọn nǹkan tí mo bá pàdé mẹ̀gàn tí mo fi mọ̀ pé surely kò ní ìdí wàásù fún ẹnì kankan mọ́. Ó ti mọ̀ pé ẹ̀sìn Islam lójú ọ̀nà, especially ẹni tó bá lọ sọ́hùn. Lára àwọn nǹkan tá a bá pàdé mẹ́, àkọ́kọ́ tá a bá ti fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn, a ti kọ́kọ́ ṣe oath of secrecy. Ohun tí o bá máa sọ tó máa jẹ́ àbùkù fún ẹ̀sìn Christianity kò gbọ́dọ̀ tẹnu rẹ jáde. Òun lẹ fi ń retí àwọn pásítọ̀ dé tí wọn kì í sọ gbogbo eléyìí jáde fún àwọn àgùntàn, torí tí wọ́n bá sọ jáde àpọ́nlé ló máa jẹ́ fẹ́sìn Islam. Gbogbo àwọn tó bá ń gbọ́, especially mùsùlùmí tó bá tojú ràn wá sínú church wa, àpọ́nlé ló máa jẹ́ pé ẹ̀yẹn ní fẹ́sìn Islam lójú ọ̀nà. Kí ni àwọn nǹkan tá a bá pàdé ní Jerusalem gan tó ń signify pé ẹ̀sìn Islam lójú ọ̀nà? Àkọ́kọ́, a mọ̀ pé mọ́ṣáláṣí ń bẹ ní Jerusalem, ẹnìkan ò lè fọkàn sí. Ìgbà tí àwọn tí wọ́n lọ sọ́hùn wọn ò délé kọ́ wá sọ fún wa pé báyìí làwọn bá pàdé mẹ́. Àkọ́kọ́ ibi tí a ti kọ́kọ́ bá mọ́ṣáláṣí pàdé, eré àbìkan tí a ń pè ní Galilee, ibẹ̀ láti ṣe kòǹgẹ́ mọ́ṣáláṣí Al-Qudus. Lẹ́yìn náà a tún bá mọ́ṣáláṣí ní ìpàdé, eré àbìkan tí a ń pè ní Via dole Aqsa.
Greek ni máa ń pè ní fíà torí tí Greek bá fi sọ pé fíà wọ́n fi ń júwe àdúgbò ni àdúgbò yẹn là ń pè ní Al-Aqsa area ní Jerusalem ọ̀nà ìlà ń bá lọ sí Palestine gẹ́gẹ́ bí àánú Ọlọ́run a ṣe kòǹgẹ́ mọ́sálásí kan bẹ́ẹ̀ orúkọ mọ́sálásí tá a bá pàdé ń bẹ̀ òun là ń pè ní Masjid Al-Aqsa lẹ́yìn náà a wá ń gbọ́ ìpè irun láwọn àyè kan ní Jerusalem àyíká tí ń gbọ́ ìpè irun yẹn ààrẹ mọ́sálásí bẹ́ẹ̀ àṣìrẹ́ni tó gbé máikrófóònù dání tí ń pè irun ìwọ tó ń gbọ́ mi wàá máa sọ pé ní Jerusalem náà àwọn àyè wo wá ní ẹ jẹ́ kí n júwe wọ́n pọ̀ àmọ́ lára àwọn àyè tá a ti lọ ṣàdúrà tí wọ́n sì ń sọ fún wa pé Jésù ṣàdúrà bẹ́ẹ̀ àwa náà di dandan ká lọ ṣàdúrà bẹ́ẹ̀ gbà tá a lọ sí Jerusalem a ṣàdúrà bẹ́ẹ̀ níbo gan níbẹ̀ àwọn pé ibẹ̀ ní Garden of Gethsemane ọgbà Gethsemane ìwọ tó jẹ́ Kírísítẹ́nì tó ń gbọ́ wa báyìí tó fẹ́ máa fọ́lọ̀ ẹ̀ lọ sínú Matthew 26 láti verse 37 wá sísàlẹ̀ ó jẹ́ ká mọ̀ pé Jésù ó mú Pétérù àtàwọn ọmọ Sébédè méjèèjì pẹ̀lú rẹ̀ ó ń banújẹ́ ó ń bọkàn rẹ̀wẹ̀sì ó wá lọ sí ọgbà Gẹ́símánì ó wá ní ẹ dúró níyìn kí n lọ síbẹ̀ láti lọ ṣàdúrà ibi tó ti lọ ṣàdúrà yẹn tó bá lọ sínú Luke 22 láti verse 39 wá sí ìsàlẹ̀ Luke 22 láti verse 39 wá sí ìsàlẹ̀ ibẹ̀ là ń pè ní òkè Ólífì tá à ń pè ní Mount Olive kì í ṣe bẹ́ẹ̀ ló wà o ìsàlẹ̀ ní ọgbà Gẹ́símánì òkè gẹ́gẹ́ ní Mount Olive òkè ara wọn ni kì í ṣe ibẹ̀ yẹn step wà bẹ́ẹ̀ tá a máa gbà lọ sí òkè àwa ń bẹ̀ àwa ń ṣàdúrà nígbà tá à ń ṣàdúrà ń bẹ̀ àwa ń gbọ́ sí etí wa bí ìgbà tá a fi máa pèsè APC sétí à ń gbọ́ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illallah ashhadu anna Muhammadur Rasulullah bá a ṣe gbọ́ báyìí àwẹ̀ gbọ́ ọ̀tún àrímọ́ṣáṣí àwẹ̀ gbòòsì àrímọ́ṣáṣí awájú àwẹ̀yìn àrímọ́ṣáṣí awájú àrímọ́ṣáláṣí níbo wá ni wọ́n ti ń pè ń tí kì bá ṣe pé mírèkù Ọlọ́run ọba àlá tí ìwọ náà bá ń gbọ́ wàá rí pẹ́ni tí ń kọjá òun náà ń bojú ẹ̀yìn tó ń wọ̀tún tó ń wòsì wàá ti mọ̀ pé tó ń gbọ́ òun lòun náà gbọ́ kékeré wá nìyẹn kó tó di pé mo lọ sí ilẹ̀ mímọ́ Jerusalem kí n tó lọ sí ilẹ̀ mímọ́ Jerusalem ìwé tèmi gbà pé ìwé Olúwa sámú original òun ni Bíbélì kò sí pásítọ̀ kan láyé tó máa gbà pé Kùránì nìkan ìwé Olúwa ni kí n tètè lámọ́lẹ̀ báyìí nígbà tí mo wá délẹ̀ mímọ́ Jerusalem adé ibì kan tá a máa ń lọ à ń pe ibì kan ní Gálílì tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn àyè méjì la máa ń lọ tó sì di dandan ká gbọdọ̀ débẹ̀ a máa ń lọ sí Nazareth Gálílì lòun náà wà a tún máa lọ sí Kánà ní Gálílì nítorí tá a fi máa ń lọ sí Nazareth yẹn òun ni pé ibẹ̀ ni wọ́n ti tọ́ Jésù dàgbà lẹ́yìn ìgbà tí wọ́n bí ibi tá a máa ń lọ ní Kánà ní Gálílì òun ni láti lọ ibi tí Jésù ti ṣe iṣẹ́ ìyanu wọ́n fi bẹ̀ hàn wá wọ́n wá ní ká béèrè ìbéèrè a wá béèrè lọ́wọ́ àwọn tí ń mú wa káàkiri ìbéèrè tá a béèrè lọ́wọ́ wọn ni pé ẹ jọ̀ọ́ látìgbà tí Jésù ti délé ayé ṣé kò ṣe iṣẹ́ ìyanu kankan yàtọ̀ sí ìta wá wò ní Kánà ní Gálílì yìí ni wọ́n ló ṣe iṣẹ́ ìyanu àwa ní níbo ni àkọsílẹ̀ iṣẹ́ ìyanu yẹn wà níbo ni àkáǹtì rẹ̀ wà ní tí wọ́n sọ fún wa ni pé inú ìwé tí ó pé ibẹ̀ ló wà the complete book àwa wá ń ṣe kàyéfì pé complete book yẹn bóyá another new version of Bible ni àwa ò fọkàn sí Kùránì o àwa gbé Bible wa jáde àwa fi hàn wọ́n ní Bible kọ́ ni ìwé tí ó pé yẹn wọ́n ní no wọ́n ní ìwé yẹn gangan wọ́n ní àsọtẹ́lẹ̀ rẹ̀ evidence ìwé yẹn gan wọ́n ló wà nínú 1 Corinthians 13 verse 9 àwa náà sì lọ síbẹ̀ tí ò rújú àwa náà sì rí ń bẹ̀ pé ìmọ̀ apá kan ni àwa sì ń àsọtẹ́lẹ̀ apá kan ṣùgbọ́n nígbà tí ìwé tí ó pé bá dé èyí tí sapá kan yóò dópin ìwé tó pé yẹn gangan làwa fẹ́ wá mọ̀ báyìí búlù ní black ní tàbí yellow tàbí green ní báwo ló ṣe tóbi tó wọ́n ní bẹ́ẹ̀ kọ́ wọ́n ní n tó yẹ ká béèrè ni pé láti bo ló ti máa jáde ta la máa fi rán àwa náà sì béèrè bẹ́ẹ̀ wọ́n wá sọ fún wa pé ẹni tá máa fi ìwé yẹn rán ìwé wa tọ́ka rẹ̀ látọjọ́ yẹn ni mo ti mọ̀ pé kọ́lọ́ọ̀ba kó ṣe ìdáríjì fún mi torí èmi ò gbà pé lẹ́yìn Jésù òjíṣẹ́ mi ìtún bẹ̀ mi ò gbà pé lẹ́yìn Jésù òjíṣẹ́ mi ìtún bẹ̀ àmọ́ ńgbà tí a rí evidence tí wọ́n sọ fún wa pé òjíṣẹ́ yẹn o kò ní mọ̀ ọkọ kò ní mọ̀ ọkà a máa sọ fún pé kó máa kà òun á sì máa sọ pé èmi kò mọ ìwé kà a sì rí live tá a sì rí nínú Isaiah 29 verse 12 tá a sì rí mẹ́ pé a sì fi ìwé náà ìwé complete book yìí a sì fi fún ẹni tí kò mọ ìwé a sì wí fún un pé ka èyí òun sì ń wí pé èmi kò mọ ìwé kà Isaiah 29 verse 12 wọ́n fi ìwé yẹn tó pé yẹn tí í ṣe àlùkùránì tí wọ́n sì fi rán òjíṣẹ́ ńlá Ànábì Muhammad tí wọ́n fi rán wọ́n fi bó ṣe ju Bíbélì lọ hàn wá o
àmọ́ kò tí ì ṣàǹfààní yẹn fún un lásìkò yìí. Gẹ́gẹ́ bí àánú Ọlọ́run ó dàbí pé àrándọ̀pọ̀ ẹ̀ báyìí nítorí àsìkò. Gẹ́gẹ́ bí kádàrá Ọlọ́run, gẹ́gẹ́ bí kádàrá Ọlọ́run ọba wá kádàrá àárí evidence bíi méjì kan tó máa fi mọ̀ pé n tá à ń sọ yìí kì í ṣe pé ìtorí mo gba Islam ni mo á fi ń sọ láti lè boost evidence gan tí wọn náà lè lọ sí ìwádìí lórí rẹ̀. Àkọ́kọ́, Kùránì tí mùsùlùmí bá ń sọ pé òun lọ̀gá gbogbo ìwé, èmi náà ò gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀, èmi ò tiẹ̀ gbà pé ìwé Ọlọ́run ni ká má ti wá sọ pé bóyá ọ̀gá gbogbo ìwé. Àkọ́kọ́ tí Kùránì tó fi ju Bíbélì lọ, ìwé apá kan ní Bíbélì náà ló tọ́ka èmi kọ́ ò. Àkọ́kọ́, Àlùkùránì tó bá ń ròyìn Ọlọ́run ọba kò sí àṣìṣe ń bẹ, kò sí mistake ń bẹ. Àmọ́ tí Bíbélì bá ń ròyìn Ọlọ́run ọba a máa rí fọ́ọ̀tì níbẹ̀ o. Lẹ́yìn ìgbà tí mo gba ẹ̀sìn Islam, mo dúpẹ́ lọ́wọ́ àwọn àfáà, wọ́n ti fi àwọn súràsì kan hàn mí, àwọn súrà tá a lè máa fi kírun lẹ́yìn Fatihat. Wọ́n ti fi hàn mí tèmi náà sì há sí orí, tí mo sì há sí orí à. Gbàtẹ́ pé mo wá Bible sórí mo wá níṣe ní há sí orí, gbà tí mo serious láti gba Islam láti máa kírun. Àkọ́kọ́ nínú súrà kan tí Ọlọ́run ọba tó ti sọ Ayatul Kursiyu ní súrà yẹn, tí Ọlọ́run bá ti sọ pé látàwùsíù sinatu wà lánàmìlà mọ́fì, ọba yìí tẹ́ bá lọ́wọ́ interpretation ẹ̀ ó túmọ̀ sí pé ọba yìí ó lọ gbére, kìí sùn kìí tó gbé o, kìí sùn kìí tó gbé o. A máa àkúnkún lè ṣàbòsí. Bíbélì náà ròyìn Ọlọ́run, ó ròyìn Ọlọ́run, àmọ́ Bíbélì ṣe ròyìn Ọlọ́run bá ẹ̀rí mistake ń bẹ. Bíbélì sọ nínú Psalm 44 verse 23, Psalm 44 verse 23, ó ní jí èyí ṣe tí wọ́n ń sùn Olúwa. Psalm 44 verse 23 ni o, ó ní jí èyí ṣe tí wọ́n ń sùn Olúwa. Ọlọ́run ní sùn tó ń jí ni tàbí bò, èmi mọ̀ kó ṣe mistake yẹn nìyẹn náà, àmọ́ ẹ má ti jẹ́ ká lọ síbẹ̀. Ìkejì, Àlùkùránì kò sí àlùfàṣà nínú ẹ̀ láti ìbẹ̀rẹ̀ rẹ̀ títí dé ìparí, àmọ́ Bíbélì àlùfàṣà ń bẹ níbẹ̀. Tí n bá sọ̀rọ̀ ìwọ tó ń gbọ́ mi tó bá doubt mi, lọ sínú Solomon 7 verse 6, wàá rí ń bẹ̀ pé ó ti ní ẹwà tó, ó sì ti dára tó, ìwọ olùfẹ́ mi nínú adùn ìfẹ́. Ìdúró rẹ̀ yìí dàbí igi ọ̀pẹ àti ọmú rẹ̀ bí ṣírí èso àjàrà. Mo ní èmi ò gun ọ̀pẹ lọ, èmi ò di ẹ̀ka rẹ̀ mú, pẹ̀lúpẹ̀lú nísinsìnyí ọmú rẹ̀ pẹ̀lú yóò dàbí ṣírí àjàrà. 6 to 8 ni mo ṣẹ̀ṣẹ̀ kà yìí o, wá máa kà láti verse 11 lọ. Mo lè fi Bible nsìn kí n máa gbé kó máa wò báyìí, Bible ń bẹ lọ́wọ́ mi kó máa wò. Lọ Solomon 7 verse 6 to verse 8 àti verse 11 to verse 12. Ìwọ tó ń gbọ́ mi o lè sọ pé kì í ṣàlùfàṣà, pé ká kà síwájú ká lè mọ̀ bóyá àlùfàṣà ló máa yọrí sí. Àágbọ́ tiẹ̀, jẹ́ àwa kà síwájú báyìí. Solomon 7 verse 6 to 8 ni mo kọ́kọ́ kà, jẹ́ àwa kà verse 11. Ó ní wá olùfẹ́ mi, jẹ́ kí a lọ sí pápá, jẹ́ kí a wọ̀ sí ìletò wọn nì, jẹ́ kí a dìde lọ sí iná ọgbàjà ní kùtùkùtù, jẹ́ kí a wọ̀ bí àjàrà rúwé, bí ìtànná àjàrà bálà, àti bí igi pọ̀mọ́gẹ́tì bá rú dìí. Níbẹ̀ lèmi ò ti fi ìfẹ́ mi fún ọ. Má ṣàbòsí ìwọ tó ń gbọ́ mi. Àlùfàṣà lélẹ̀ tàbí kì í ṣàlùfàṣà. Solomon 8 verse 8, Solomon 8 verse 8 ó tún fi kún lẹ́gbẹ̀ẹ́. Ó ní àwa ní arábìnrin kékeré kan, òun kò sì ní ọmú, kí làwa yóò ṣe fún un lọ́jọ́ táwa bá fẹ́ fẹ́ ẹ̀. Ìyẹn àlùfàṣà tún kọ́ nìyẹn. Àlùkùránì ọ̀rọ̀ rẹ̀ kì í takora wọn. Àlùkùránì ọ̀rọ̀ rẹ̀ kì í takora wọn. Kí n tó dánu dúró, Kùránì tó bá ròyìn Ọlọ́run kò sí mistake ń bẹ, àmọ́ Bíbélì mistake ń bẹ ń bẹ. Tá a bá ti kírun tán, wẹ́ẹ́ rí pé gbogbo mọ́sálásí ni wọ́n fi àwọn nǹkan tá a máa ké, tá a máa ké, tá a máa ké, tá a máa fà, tá a máa recite. Lára wọn là ń pè ní la ilaha illallah, ká máa fà, wahdahu la sharika lahu, lahul mulki wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Nígbà tí wọ́n á lọ òtúmọ̀ rẹ̀ lábẹ́ ntọ́lẹ̀ mọ́ gbogbo mọ́sálásí yẹn tó gbé kọ́ mọ́sálásí, ó ń túmọ̀ sí pé wa huwa ala kulli shay'in qadir, tó túmọ̀ sí pé gbogbo agbára yẹn abẹ́ ìtọ́lọ́wọ́n ọba láàlú wa. Kùránì ó ròyìn Ọlọ́run ọba tó sì kiri à ń bẹ̀ yẹn, àmọ́ Bíbélì ó lóun ò gbà.
àkókò lè ní kó gbà fún Kùránì tipátipá òun náà fẹ́ ròyìn Ọlọ́run báyìí ẹ wá bó ṣe ròyìn Ọlọ́run nínú Genesis 32 verse 24 Genesis 32 verse 24 lọ́wọ́ subheading ẹ̀ Genesis 32 verse 24 lọ́wọ́ subheading ẹ̀ ó ní Jákọ́bù jà ìjàkadì pẹ̀lú Ọlọ́run Jákọ́bù ó jà ìjàkadì pẹ̀lú Ọlọ́run kò sọ léèfé o ó fi subtitle sí tó tì kí ẹ̀ kó lè mọ̀ pé òun mọ tóun sọ Jákọ́bù àtọ́lọ́run bá jà ìjàkadì ní verse 27 Genesis 32 ó wá ní ó sì bí pé kí lorúkọ rẹ òun sì dáhùn ṣe mọ̀ pé sọkúsọ ni kọ́ máa lọ́lọ́run bíyàn léèrè pé kí lorúkọ èèyàn ìyẹn bu Ọlọ́run bá kò bẹ́ẹ̀lì ṣe ròyìn rẹ̀ ó wá ní Jákọ́bù ní Genesis 32 verse 27 ni mò ń kà yìí o òun wá ní àní pé orúkọ rẹ̀ ní Jákọ́bù mọ̀ bí kò ṣe Ísírẹ́lì nítorí ìwọ ti bá Ọlọ́run àti ènìyàn jà ìjàkadì ìwọ sì borí wọn lọ́wọ́ báìbù tí ń bá parọ́ Kùránì ọ̀rọ̀ rẹ̀ kì í takora wọn a lè kà nínú Kùránì ká wá bá pàdé pé Ọlọ́run ọba kò bímọ ká tún wá kà ń bò míì kó tún wá máa sọ pé òun wà very sorry kò bákan ni ó tún ti bímọ kò lè ṣẹlẹ̀ nínú àlè Kùránì àmọ́ Bíbélì ó lágbára jù ẹ̀rí pé ó sọ nù ìwé òwe orí 20 ẹsẹ̀ kínní Proverbs 20 verse 1 ó ní ẹlẹ́yà ni ọtí wáìnì aláriwo ni ọtí líle ẹnikẹ́ni tí a bá fi tàn jẹ kò gbọ́n rárá tó túmọ̀ sí pé ó condemn ọtí mímu ó máa change ẹ̀ nínú 1 Timothy 5 verse 3 1 Timothy 5 verse 3 ó ní má ṣe máa mu omi nìkan o ṣùgbọ́n máa lo wáìnì díẹ̀ ìwọ tó ń gbọ́ mi wàá sọ pé negligible ni bá ṣe máa sọ náà ní negligible pé kò tí ì takora wọn púpọ̀ jù wàá gbọ́n tó sọ ní Jeremiah 25 verse 27 ó ní ìwọ sì wí fún wọn pé báyìí nílò àwọn ọmọ ogun wí ẹ mú kí ẹ sì mu àmúyó kí ẹ bì kí ẹ ṣubú kí ẹ sì má lè dìde mọ́ ṣé ìyẹn ò takora wọn fún takora wọn. A padà wá sin Ọlọ́run ọba ní ilẹ̀ mímọ́ Jerusalem bá a ṣe sin Ọlọ́run léyò ní ìgbà tá a fẹ́ sin Ọlọ́run a kọ́kọ́ ṣe mímọ́ a ṣe mímọ́ báwo la ṣe ṣe mímọ́ a da omi sínú kẹ́tù aláyọ̀ àfọwọ́ àfọ ẹnu àfọ ojú àfọwọ́ òsì àfọwọ́ wa àforí wa àfẹsẹ̀ ọ̀tún àfẹsẹ̀ òsì bẹ́ẹ̀ nìkan ò bá sọ fún wa ṣe àmọ́ pálíwà láláṣẹ ìyẹn ni àwa darí wọ bí tá a ti sin Olúwa ní ìgbà tá a darí wọnú rẹ̀ wọ́n ní ká àtò sẹ́yìn ara wa wọ́n ní bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ká àtò kéjì ká wa kó kẹ̀tìkẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì àwa náà sì ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tá a ṣe bẹ́ẹ̀ àná ọwọ́ báyìí a fẹ́ pàtẹ́wọ́ wọ́n ní ká má pa àtẹ́wọ́ wọ́n ní ká tẹ orí wa balẹ̀ àti orí wa balẹ̀. lẹ́yìn náà ẹ jẹ́ kí n kọ́kọ́ mẹ́rin ilé ìwà náà. à ń lọ bí 50,000 bá ṣe wà ń bí yìí o ẹni tó bá rí tí ń pàtẹ́wọ́ ń bẹ̀ bá mú jáde àbẹ́ tí ń kálelúyà tàbí tí ń ṣe nǹkan míì tí wọn náà bá ti rí kò ní ìdí kan sọ fún ọ pé ẹ̀sìn yìí gangan lójú ọ̀nà àbí ìtorí a bá dé láti Jerusalem tá a kì í sọ nǹkan kan jáde fẹ́ni kankan tí ìbá ṣe pé mi náà gba Islam o ò lè gbọ́rú ilé lẹ́nu mi títí ayé máa fi parẹ́ o ò lè gbọ́ lẹ́nu mi títí ayé máa fi parẹ́ o ò lè gbọ́ lẹ́nu mi títí ayé máa fi parẹ́ o ò lè gbọ́ lẹ́nu mi títí ayé máa fi parẹ́. aṣá kírun ní Jerusalem kí n gé kiri lẹ́yìn ìgbà tí mo wá dé mo wá lọ gba ẹ̀sìn Islam ìgbà tí mo gba ẹ̀sìn Islam mo wá yí orúkọ mi padà kúrò ní olùṣọ́ àgùntàn Michael mọ́sọ́dẹ Abdulrahman mo wá padà sí chọ́ọ̀chì mi láti lọ sọ fún ìyàwó àtàwọn ọmọ àtàwọn àgùntàn tí mo kó síbẹ̀ tí mò ń fún lóúnjẹ jẹ láti lọ sọ fún wọn wípé ìwọ tó ń gbọ́ mi kí ló dé ta fi máa ń pa àwọn tí ń tẹ̀lé wa ní àgùntàn òun ni wípé wọn kì í lè béèrè lọ́wọ́ wa that is pé wọn kì í lè pè wá ṣàkíyèsí ẹ rí i pé nínú ẹ̀sìn Islam yìí ẹ̀sìn ọlà ẹ̀sìn ẹyọ ọ̀kan tọ́lọ́run bá máa gbà òun ni pé bí a bá ń kírun lọ́wọ́ lójú ọ̀nà ẹ̀sìn Islam kò sẹ́ni tí ò lè gbàgbé nǹkan àyàfi Ọlọ́run bá là à ń kírun rákà 4 ìmáàmù wa gbàgbé ó kí 3 wá fẹ́ parí ó fẹ́ sálámà ó di dandan káwọn jàmáà wọ́n mọ̀ kó ṣe mistake ni o àwọn tó ń tẹ̀lé lẹ́yìn
bàtà kì í ṣàgùntàn nínú Islam wọ́n á wá pèsè àkéésí pé subhanallah lè mọ́ máa sì ṣe àtúnṣe títí ayé máa fi parẹ́. tí n bá parọ́ kó máa já mi, ìwọ tí o jẹ́ Kristẹni tí n máa parọ́ kó máa já mi títí ayé máa fi parẹ́. ǹjẹ́ o lè pé pásọ̀ ṣàkíyèsí hallelujah bá jẹ́ méje tí mo bá gbàgbé tí mo fi ké mẹ́rin, méje ló yẹ kí n ké, mo bá gbàgbé mo fi ké mẹ́rin. ṣàṣìbí ó yẹ káwọn àgùntàn náà bí àwọn mùsùlùmí ṣe ń lo right tó ń sọ pé subhanallah tó ń pè mọ́ mi ṣàkíyèsí, ó yẹ káwọn àgùntàn mi náà lè pè mí ṣàkíyèsí bẹ́ẹ̀ pé dádì ẹ mà ti ṣe mistake, ẹ mà ti ṣe mistake. wọn ò tó bẹ̀ láti pè mí ṣàkíyèsí o láíláíláíláí. àwọn ti gbà pé mi ò ṣe mistake, ẹ̀mí Olúwa ló ní kí n ṣe bẹ́ẹ̀ lónìí. ẹ̀sìn Islam bí mo ṣe rí tẹ́lẹ̀ ìgbà tí mo wá wọnú ẹ̀ mo á rí pé ó tún jù bẹ́ẹ̀ lọ. àkọ́kọ́ ò ní pé Islam èmi ò tiẹ̀ mọ̀ pé ó mọ́ tó bẹ́ẹ̀ yẹn. à ń kírun lọ́wọ́ nínú mọ́sálásí àti ìparí irun. mo ti gba Islam ń gbà yẹn kó má ṣe ọ̀rọ̀ yìí gbọ́ o. à ń kírun lọ́wọ́ nínú mọ́sálásí. má gbàgbé o, mo ní ìgbà tí mo gba Islam padà sí church o máa padà sọ ò kó kọ́kọ́ gbọ́ yìí náà. àwọn beauties kan tọ́lọ́run bá tó fi sínú ẹ̀sìn Islam tí mo fi ń bẹ ìwọ tó kì í ṣe mùsùlùmí kó tètè máa bọ̀ báyìí kájọ wá ṣe ẹ̀sìn yìí. à ń kírun lọ́wọ́ nínú mọ́sálásí lẹ́yìn ìgbà tí mo gba ẹ̀sìn Islam. àwa ń kírun lọ àti ìparí ìran. ìmáàmù tó ń kírun fún wa ó wá kúrò ní múmbàrí, ó kúrò mọ́sálásí. àfáà mi ló wá parí ìrun fún wa. sọ pé tí ò bá yé èèyàn ó sì di dandan kéèyàn béèrè. mo wá béèrè lọ́wọ́ àwọn tí àjọ kírun pé ìmáàmù tó ń kírun fún wa níbo ni wọ́n wá lọ tá à ń kírun lọ́wọ́. wọ́n wá dá mi lóhùn pé lè mọ́mù lọ ibì kankan, àlùwàlá lè mọ́mù já, àlùwàlá lè mọ́mù já. ìmáàmù bèè pé ṣàlùwàlá máa ń já nínú ẹ̀sìn Islam ni wọ́n ní bẹ́ẹ̀ ni. mo wá bèè pé kí ni ń já àlùwàlá yẹn, wọ́n ní bí ọba ti sọ àlùwàlá ti já. mo wá gba igbá àyàmú báyìí pé irú ẹ̀sìn wo ni mo wá bọ́ sí ìwọ Ọlọ́run o, èso lásán tó jẹ́ pé tí n bá ń ya àwọn àgùntàn mi sí mímọ́ báyìí Olúwa gbàkóso, tí n bá parọ́ kó máa já mi o, Olúwa gbàkóso bàbá dábírà, Olúwa ó ṣe, màá sì máa sọ báyìí màá lólúwa ó ṣe. sọ pé tí ẹ̀sìn yẹn bá mọ́ bí ẹ̀sìn Islam ni, bí mo bá ń ṣàdúrà tí mo bá ń sọ, tí mo ń ṣàdúrà tí mo bá ń sọ, ṣe mọ̀ pé ó yẹ kí n kọ́kọ́ stop àdúrà yẹn náà kí n lọ ṣe purification lóye tá a ṣe ní Jerusalem tá a ṣe àlàlá kí n tó bẹ̀rẹ̀ rẹ̀. ẹ jẹ́ kí n mú yẹn síbẹ̀. lẹ́yìn ìgbà tí mo wá padà sínú church mo sọ fáwọn àgùntàn mi pé ẹ̀sìn Islam òun lójú ọ̀nà wọn. wọ́n sì béèrè àwọn evidence oríṣiríṣi lọ́wọ́ mi. mo wá sọ fún wọn pé àkọ́kọ́ Jerusalem tẹ̀ ń wò yẹn Islam ló ní àtàwọn Jew péréte lẹ̀sìn Christianity ń bẹ. wọ́n tó bá ń gbọ́ mi lọ ṣe research o kò tètè kíákíá kò tètè wá bá wa ṣe ẹ̀sìn Islam yìí. àkọ́kọ́ láàárín àwọn Jew a tún rí ìyanu nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ. láàárín àwọn Jew Ọlọ́run bá sì gbé àmì Islam jáde ń bẹ. àmì Islam yẹn ni pé